ìrọ́nú ayé rèé o. Ara àwọn àṣírí àwọn àgbàlagbà tó bá ní ẹni tágbàlagbà fi jẹ̀kọ tó bá lábẹ́ ewé ló wà. Ara àwọn àṣírí àwọn bàbá mi ní kọ́lọ̀ máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi Edward. Ṣé ríṣẹ́ tẹ̀ ń wò yìí? Oúnjẹ ni, oògùn ni, àṣírí ni. Béèyàn bá jẹ bí mo ṣe ń jẹ yìí, ayé ọ̀yọ́nú síyàn gan-an. Ayé ọ̀yọ́nú síyàn gan-an. Èèyàn ó sì rówó, ọkàn èèyàn ó sì balẹ̀. Sórí téèyàn bá ń jẹ iṣẹ́ yìí dáadáa, ẹ̀kọ, wàrà àtoyin, ẹ̀yọ́nú ayé tó kàǹkà ni. Sórí èèyàn ò ní máa jẹ́ káṣírí rẹ̀ ọmọ máa bò tàbí káyọ́ ọmọ máa yọ́nú sí. Sórí oyin ni original honey ṣe ti rí òun lẹ̀ ń wò ó. A wà mú ẹ̀kọ. Ẹlòmíì lè mọ ní bàbá sẹ́kọ iléwé ni ẹ̀kọ tìlọrin ní ẹ̀rí pẹ́kọ kólòbó ni. Ó yàtọ̀ sí ẹ̀kọ Èkó tí wọ́n ń fi ọ̀rá ṣe, tí wọ́n ń fi pépà ṣe. Gbogbo ọ̀ràn ẹ̀kọ tẹ́ ẹ bá lò ní o. Ẹlòmíì tó lè mọ ní bàbá ṣé dandan ní ká wọ ẹ̀kọ iléwé ni rárá. Ìtawà ń jẹ́ ńlọrin ní ẹ̀kọ Ìlọrin leléyìí. Ẹ̀kọ tí máa ń bẹ lọ́dọ̀ yín lẹ́yìn náà ó lò. Ẹ̀kọ tí máa ń bẹ lọ́dọ̀ yín ni ẹ lò. Dandan kọ́ ni kí ẹ máa wéléwé káàkiri. Bó ṣe tó ní pépà òun, bó ṣe tó ní ọ̀rá, ẹ̀kọ lẹ̀kọ jẹ́. Ó wá mú ẹ̀kọ tútù, ó mú wàrà. Wàrà ní ó fi nu oyin. Ọmọ jẹ́ báyìí. Ẹ̀yọ́nú ayé tó káyé, ẹ̀yọ́nú ayé tó confirm ni. Wàrà ní ó fi nu oyin. Ó sọ sẹ́nà. Ó sọ ẹ̀kọ sí. Ṣẹ́rí pé oúnjẹ ni, oògùn sì tún ni. Ṣé ti rí? Ẹ̀kọ ní, wàrà ní, oyin ní, oúnjẹ ni, oògùn ni, ẹ̀yọ́nú ayé. Sórí tí èèyàn bá ń jẹ báyìí, tọ́lọ̀ bá fọ́ lórí ọ̀fẹ́, wàrà ò ní yé o. Ẹlòmíì tó lè mọ bí léèrè pa bàbá wàrà mélòó kọ́ra bàbá jẹ ọ̀kan àtẹ̀kọ ẹ̀kọ òkèlè kan àbókèlè méjì wọ́n sáà ti máa jẹ́. Kò ní yé wàrà kan, kò ní yé òkèlè ẹ̀kọ. Kódà bàbá lóyin díẹ̀ lé tí òjú kékeré báyìí lọ. Tó sì rí wàrà òkèlè kan ọ̀rẹ́ kọ́, ẹ̀dá kẹ́ fún mi lẹ́kọ̀ọ́ mẹ́wọ̀n. Fi ẹ̀kọ nu oyin, fi oyin nu ẹ̀kọ, fi wàrà nu oyin, fi wàrà nu ẹ̀kọ. Kó wá sọ sẹ́nu, kó máa jẹ́ bí mo ṣe ń jẹ yìí. Kò jù bẹ́ẹ̀ lọ. Ara àwọn àṣírí àwọn àgbàlagbà ni. Kọ́lọ̀ máa ń fọ̀rọ̀ kí bàbá mi Edward Òrìṣàtọ́lá. Kẹ́rí àwọn oúnjẹ kan mẹ́ta mọ̀ lé àwọn àgbàlagbà ń jẹ. Àmọ́ wá wò wípé sóúnjẹ lásán ni. Ṣé gbádùn ayé ni? A ní mọ̀ wípé àṣírí kan tó ń bẹ ń bẹ. Ṣùgbọ́n gbogbo oyin tá a bá lò, ká jẹ́ kó jẹ́ oyin original. Kí sẹ́yìn ò lè gbéra bá a ṣe ń fẹ́. Ẹ̀yọ́nú tó dáa ni Ọlọ́run. Kọ́dà tó máa ń bínú sí ọ. Ọkọ ń bínú sí ìyàwó, ó parí ìjà. Ìyàwó ń bínú sọ́kọ, ó parí ìjà. Níbi iṣẹ́ wọ́n hate rẹ, wọ́n máa rẹ̀ kọ́ àtoyin, wọ́n máa jẹ́. Ó rí i pé ayé ọmọ fẹ́ ọ, ẹ̀yọ́nú tó confirm ni. Àwọn bàbá wa máa ní oògùn tí ò jẹ́, wọ́n ní ewé rẹ̀ ló kù kẹjẹ tó jẹ díẹ̀ ṣiṣẹ́ rí, òun ní. Òun ní, ṣe ti rí báyìí, oyin ní, ẹ̀kọ ní. Ẹ̀kọ méjèèjì papọ̀ báyìí, ẹ̀dá sẹ́nu báyìí. Bàbá oògùn ni, bàbá iṣẹ́ ni, ṣeré. Ìwọ náà jẹ́lé ara láàrin ọ̀sẹ̀ kan wò. O lè ra kọ́pọ̀ bóyá nítorí pé ẹ̀yin ò sí ní ilẹ̀ Ìlọrin láwa lè mọ ẹ̀rá ká máa jẹ́ lójoojúmọ́.
torí pé ara àwọn ọrọ̀ ajé Ìlọrin nu torí pé màálù pọ̀ ń bì wọ́n bá jẹ́kọ̀ọ́ ni o lè ra 8 kó dà sínú fíríjì kó wá mú wàrà funfun ní o kì í ṣe ti káyọ̀ mọ́ o kì í ṣe ti pupa yẹn o wàrà funfun ẹ̀kọ́ funfun o lè ra sínú fíríjì kó wá mú wàrà àwọn lọ́kọ̀ọ̀kan kó máa fi jẹ̀kọ pẹ̀lú oyin kó máa jẹ tó bá ń jẹ lálẹ́ ọ̀dà tó bá ń jẹ láàárọ̀ ọ̀dà ayé ọmọ fẹ́ ọ ayé ọmọ yọ́nú sí ọ ayé ọmọ kẹ́ ọ ayé ọmọ gẹ̀ ọ bí èèyàn bá ti sùn yóò máa sún bí èèyàn bá ti sùn yóò débi tí ń lọ nọ́mbà tẹ́ pè mí sí fáwọn àkànṣe iṣẹ́ 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin ni mo wà. Anywhere tẹ́ ẹ bá ń bọ̀ wá ẹ tẹ́ ẹ sáà ti dé Ìlọrin ẹ sọ̀kalẹ̀ ń lù Ìlọrin gangan tẹ́ bá ti wá sọ̀kalẹ̀ ń lù Ìlọrin gangan ní last bus stop láàrin ìgboro gangan ni mo wà tẹ́ bá sọ̀kalẹ̀ last bus stop ẹ gbọ́kadà ẹ lẹ́nu lọ sí ilé epo lágbo ọba tẹ́ bá wá ti dé ilé epo lágbo ọba ẹ bèrè junction Olú guest house tẹ́ bá ti wá dé junction Olú guest house yẹn ẹ rí sábọ́ọ̀dù mi ń bẹ̀ Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited fọgànáṣà kan bẹ́ẹ̀ bí junction Olú guest house yẹn Alhaji Hasan Ọmọdé lọ́dọ̀ anybody tẹ́ ẹ bá ń junction yẹn ẹ bèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní dààmú ọkàn wọ́n balẹ̀ ọ̀nà ó sì fún wa àárò owó ṣayé ọ̀nà wa ò ní dàrú gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú ọba ẹ kéré oko wálé o ẹ̀yin tẹ́ wà nílé náà tẹ́ wà Nàìjíríà náà ẹ̀ ní ṣerú ẹgbẹ́ o ọ̀nà là fún gbogbo wa o àní wówó tí o ikú òjijì ò ní pa gbogbo wa o àìsàn burúkú àìsàn tí ò gbógun ò ní kọlù wa o wọ́n máa gbé káàkiri wọ́n máa rú káàkiri kò ní jẹ́ ti gbogbo wa o ẹ like ẹ share ẹ comment ẹ